Africa Content TV. Bàtàn má bí ìdìbò ń bá òòrùn sẹ́mi máa la lóyún lóhùn tó ń kọrin. Inú ọjọ́ ẹ̀sùn sára wa wà. Ìyẹn ní ìtọ́dọ̀dẹ̀ lásán lẹ́nìí. Eléyìí kọ́lá kọ̀ọ̀kan yídírí mi ń lò máa àti máa ń wá tẹ̀lé yìí. Ṣùgbọ́n bákan tó ṣe yí pé wọ́n wá ní gbọ́dí àlùbá ó tún sún síwájú ó máa ti ń gòkè sí ní wẹ́rẹ́wẹ́rẹ́ yídírí mi ń lò máa àwọn wá sá fún wa. Àwọn tá lọ la yí ní ìfún náà ẹkùn ọmọ òṣùpá sí dókítà ìdí. Àwọn náà lè yí wọ́n tún bá gbé apàdé wa yídírí àlùbá mi ẹkùn ọmọ òṣùpá alábọ̀ òṣòrin. Akraka èdè ìsìnkú omi lábà èdè ọ̀sọ̀ọ̀sọ̀. Ó gbẹnu tán. Wyclef ní Europe èèyàn tó máa lóyún ohun mórí yẹ tó bá ti ń bọ̀ láti Europe kọ́mú nǹkan dání bá ìdírí mi ńlá ló máa di àgùnbí. Ó sábà pé bàbá jọ̀wọ́ dákun máa kan orin tiwa. Bàbá jọ̀wọ́ dákun máa kan orin tiwa. Létí àwọn tó ń bọ̀ wá gbogbo yìí sí. Létí àwọn tó ń bọ̀ wá gbogbo yìí sí. Àtúlà ti gbé pẹ̀lú orin tó dùn dùn gbogbo yìí sí. Àtúlà gbé pẹ̀lú orin tó dùn gbogbo yìí sí. Turọ́ba lọ́la táwọn èèyàn mọ̀ kì í sáwọn orin. Ọba lọ́la táwọn èèyàn mọ̀ kì í sáwọn orin. Àbọ̀ òde sínú pẹ́pẹ́rẹ́pẹ́rẹ́pẹ́ ọmọ borí. Àsínú pẹ́pẹ́rẹ́pẹ́rẹ́ ọmọ borí.
Gbogbo alámi ojú ọmọ ẹni